síwájú ọ̀pọ̀ ire àtọ̀tọ̀ dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ẹ̀kálẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media. Koiki Media will be bringing the world closer to your doorstep. Èní ni ọjọ́ 12 nínú oṣù kẹjọ ọdún ya 2025. A kí ẹ̀yin olólùfẹ́ wa pé ẹ káàbọ̀ sí orí ètò. Tí a bá wọlé, olórí ilé là àkọ́kọ́ kí olùdásílẹ̀ ìkànnì Mr. Ọláyọmí Koiki, popularly known as Koiki Media. Mo kí yín sá ọ̀gá, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú kó lè dá. Ẹ kú àdúró ti àwa ọmọ Yorùbá, ẹni jábọ̀, ẹni ṣubú ara. Pa yóò ní ká yín o, pa ọ̀tá ò ní ká yín. Ní ṣìrìn ẹ̀ ní ṣìlẹ̀tẹ̀. Máa kó wa délẹ̀ lérí lágbára Ṣẹ̀dùmọ̀rè. Ní sọmọnù sínú ìrìnàjò yìí o, lágbára Ṣẹ̀dùmọ̀rè. Mo tara bẹ́ẹ̀ mo kí bàbá wa olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà, aṣíwájú ogun. Mo kí ń sá bàbá, ẹ kálẹ́ o, kókó lè dá o, ẹ kú àdúró tiwa o. Ìsásókè ìsásọ́tún yín kò ní já sásán lórí ìran àwa ọmọ aládé. Ẹ ṣé Èdùmàrè. Olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà, iṣẹ́ tí ẹ ti rawọ́lé lágbára Ṣẹ̀dùmọ̀rè, ẹ̀mí yín tó bẹ̀rẹ̀ iṣẹ́ ló máa parí iṣẹ́ náà lágbára Ṣẹ̀dùmọ̀rè. Mo wà lórí live program. Mo dẹ̀ ti wà lórí. Okay, mo ń bọ̀. Lágbára Ṣẹ̀dùmọ̀rè, olóyè Adéyẹmọ, ẹ̀mí tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ náà la parí ẹ̀ láyọ̀ àti àlàáfíà. Mo kí yín bàbá, ẹ ní sọmọnù, ẹ ní sọ ayanù sínú ìrìnàjò yìí. Ẹ kú adélẹ̀ lérí. Àwọn ọmọ Oòduà àti ẹbí náà ẹ ní sọ wọ́n nù. Mo wá tara bẹ́ẹ̀ mo kí Professor Adébánjí Akíntóyè, bàbá dáadáa, bàbá tó mọyì ọmọ, bàbá tí ń fi arúgbó ara tí fi ń jà fún àwa ọ̀dọ́, tó dẹ̀ yẹ kí àwa ọ̀dọ́ náà tó yẹ ká jí ká mọ ohun tí à ń ṣe. Kí àwa tí bàbá yìí ń gbèjà, ó yẹ ká dìde sójú iṣẹ́ látàrí kí ogun Fúlàní kó má bàa borí wa. Bàbá Professor Adébánjí Akíntóyè, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú kó lè dá. Ẹ ní sọmọnù, ẹ ní sọ ayanù lágbára Ṣẹ̀dùmọ̀rè. Iṣẹ́ tí ẹ ti bẹ̀rẹ̀ yìí, ẹ lè máa parí ẹ̀, ẹ máa kó wa délẹ̀ lérí lágbára Ṣẹ̀dùmọ̀rè. Mo wá tara bẹ́ẹ̀ mo kí ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti darapọ̀ mọ́ wa lórí ètò. Mo kí yín, ẹ̀yin olólùfẹ́ Koiki Media, olólùfẹ́ ilẹ̀ Odùduwà.
torí pé ìfẹ́ ìlú bàbá yín lẹ ní. Mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò. Mo gbàládùra pé ẹ ní sọ aya nù, ẹ ní sọ ọmọ nù, ẹ ní sọ ọkọ nù. Gbogbo nǹkan yín tí ẹ ti ń rí tó ń dùn mọ́ yín nú kò ní sọnù sínú ìrìn àjò yín o, lágbára àṣẹ Èdùmàrè. Ẹ máa kó adélẹ̀ lérí, lágbára àṣẹ Èdùmàrè. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú àdúró ti ikọ̀ Koiki Media. Ẹ̀yin ni à ń rí tí inú wa fi ń dùn. A dẹ̀ ní fi ń ṣe àwátì, ẹ̀yin náà ò ní fi àwa náà ṣe àwátì. Àwa là á máa wá o, bẹ́ẹ̀ ni ẹ̀yin náà là á sì máa bá, lágbára àṣẹ Èdùmàrè. Ẹ jọ̀ọ́, ẹ bá wa gbọ́ lé share button, ẹ bá wa gbọ́ lé share button, nítorí pé we are in danger now. Inú ewu la wà lọ́wọ́lọ́wọ́. Ẹ bá wa gbọ́ lé share button, ọwọ́ tẹ fi ń tẹ̀ ẹ́ ní fi gbọ́mọ sí àṣẹ. Ní à ń sọ fún àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wípé ilẹ̀ Yorùbá ti wà nínú ewu, wípé ilẹ̀ Yorùbá ti wà nínú ewu. Àwọn àgbààgbà rò bẹ́ẹ̀ ni wípé olóyè Ìgbòho Òòṣà àti bàbá Akíntóyè wípé wọn ò mọ̀ nǹkan tí wọ́n ń sọ. Ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Ohun tí à ń nérò ó mà ti ń kọjá ohun tí à ń nérò ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara lọ́wọ́lọ́wọ́. Bandit Boko Haram, kí n pè bẹ́ẹ̀, wọ́n ti gba àwọn ìlú kan ní ìpínlẹ̀ Kwara tí a ti mọ̀ láti bí ọjọ́ bíi mélòó kan. Lẹ́yìn ìgbà náà, wọ́n ní wọ́n wá ń wọnú ọjà, wọ́n ti ń gba tax nínú ọjà. According to latest information now, bandit ti ń fipá gba tax nínú ọjà pẹ̀lú video evidence tá a ní. A kò lè play ẹ̀ ní tó pé gbogbo àwọn fídíò yẹn ilé-iṣẹ́ wa láwa mọ́ láti play ẹ̀, tó pé ọ̀pọ̀lọpọ̀ jàǹbá ló ń fà fún ilé-iṣẹ́, tó túmọ̀ sí pé fídíò tí àwa fúnra wa bá ṣe làwa lè play nsìn. Bandit ti bẹ̀rẹ̀ sí ní gba owó orí láwọn inú ọjà kan ní ìpínlẹ̀ Kwara. Wàhálà ti wà o. Ìwọ tó bá ṣì ń rò pé bóyá wàhálà ò tíì sí, wàhálà ti wà. Wàhálà ti wọlé. Kí ni ọ̀nà àbáyọ? Ṣé ká lajú wa ńlẹ̀ kí Fúlàní dẹ̀ máa pa ọmọ ìran ọmọ aládé lẹ́yẹ kọ̀ọ̀kan ni? Tàbí ká gbé ìgbésẹ̀? Ẹ̀yin àgbààgbà ńlẹ̀ Yorùbá, kí bàbá pa Ayọ̀ Adébánjọ kí wọ́n tó jáde láyé, asọ̀sọ̀sọ̀sọ̀ àwíwíwíwí. Bàbá yìí restructuring tẹ́ ń béèrè fún yìí kò lè pè yín. Ojú ẹ̀mí kọ́lẹ̀ ti máa gbà, kò ṣeé gbà. Bàbá ní ẹnu olóyè Ìgbòho àti Mr. Ọláyọmí Kóìkì àti bàbá Akíntóyè, bàbá pa Ayọ̀ Adébánjọ, wọ́n ní ẹnu wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn rùn wípé wọn ò mọ̀ nǹkan tí wọ́n ń sọ.
ẹ̀yin àgbààgbà ńlẹ̀ Yorùbá ẹ̀yin lẹ pòwe pé ikú tó bá ń pojú gbà ẹni òwe ló ń ṣe kíni tó ṣe bí òwe. ẹ̀yin àgbààgbà ẹ má bínú. ǹjẹ́ ẹ máa lajú yín lẹ̀ kí Fúlàní dẹ̀ gba gbogbo orísun ilẹ̀ Yorùbá tán, tàbí ẹ máa sowọ́ papọ̀ pẹ̀lú wa ká gbé ìgbésẹ̀? ọ̀dà tí ẹ̀yin kan bá tẹ̀ wá dákẹ́ àwa kan ò ní dákẹ́ o. bẹ́ẹ̀ ni a ní dákẹ́. ìkànnì tí ẹ wá yìí a ti ń sọ fún yín láti ilẹ̀ is the last man standing. ohun tí owó bá máa gbà òun la máa fi fún. a kò gbàdúrà kó dogun ni, ṣùgbọ́n ohun tó bá máa gbà láti jí Fúlàní jáde lórí ilẹ̀ wa àná òun la máa fún. bó jẹ́ ẹbọ ló gbà, bó jẹ́ ètùtù ni, àwọn tó bá dẹ̀ ń lọ sórí òkè náà àwọn tó bá wà lórí awọ náà kọ́wọn náà máa ṣe tiwọn. gbogbo ọ̀nà ni àwa ọmọ Yorùbá la gbọ́dọ̀ gbà láti kọ́ńkà Boko Haram ká dẹ̀ kílèmù ilẹ̀ wa padà. nítorí pé nǹkan tó wà ńlẹ̀ ńsìn kìkan tó wá ń ṣe wípé ká kọ́ńkà Boko Haram nìkan, kì í ṣe pé bóyá ká lé Fúlàní kúrò lórí ilẹ̀ wa nìkan. The solution is that ká ní orílẹ̀-èdè tiwa. gẹ́gẹ́ bí bàbá mi Felix ṣe sọ sí bíbá wọ́n ní Yorùbá nation la fẹ́. bẹ́ẹ̀ ni ní kíákíá Yorùbá nation la fẹ́. gbogbo agbára tí gbogbo ẹ̀bẹ̀ tá à ń bẹ President Bola Ahmed Tinubu ni pé gbogbo agbára tí wọ́n ní tó pé gbogbo agbára wà lọ́wọ́ wọn sìn láti dissolve Nàìjíríà, láti pín kólúkálùkù máa bá tiẹ̀ lọ. gbogbo agbára yẹn là ń bẹ bàbá kí wọ́n bá wa lò. ẹ wo àwọn ọmọ primary school tí wọ́n ṣẹ̀ jí gbé ní ìpínlẹ̀ Edo lọ́wọ́lọ́wọ́. ìṣẹ́jú bíi mélòó kan sẹ́yìn ni Very Dark Man release fídíò àwọn ọmọ yẹn níbi tí àwọn ọmọ yẹn ti bẹ̀rẹ̀ sí ní ké tí wọ́n gbé agbárí ènìyàn sórí àwọn ọmọ yẹn, wọ́n wá gbé ìbọn sí wọn lórí wípé kó máa pe àwọn òbí wọn. a máa ju fídíò náà sí orí àwọn péjì wa ní kò pẹ́ tí ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ máa rí wò, ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti rí wò tí ẹ máa rí wò. a kò lè play ẹ̀ mọ́ bí ni gẹ́gẹ́ bá ṣe ń sọ. ọmọ primary school ti wá di wípé orílẹ̀-èdè Nàìjíríà ti wá bàjẹ́ débi wípé kódà kò tún wá ń ṣe àgbẹ̀ nìkan ló tún jí gbé mọ́ǹsìn, kò ń ṣe ọmọ yunifásitì nìkan kọ́ ló ń jí gbé mọ́ǹsìn.
wọ́n ti bá dórí ọ̀rọ̀ wọn mọ́ primary school. Irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan dẹ̀ ṣe ń sọ wípé ká tẹ̀síwájú ká lọ máa béèrè fún 2027. Tí a ní àǹfààní láti máa sọ fún yín pé kò ní ṣeé ṣe. Lágbára àṣẹ Èdùmàrè, lágbára ẹ̀jẹ̀ àwọn tí wọ́n ti ta kalẹ̀ nínú ìlú yìí kò ní jẹ́ kó ṣeé ṣe. Tó bá yá máa dàrú kó dàrú ni o. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ohun tó kàn máa ń dùn ẹ̀yin èèyàn mi tí a jọjọ dúró tán ni wípé tí a bá ń sọ̀rọ̀ wípé a fẹ́ gba orílẹ̀-èdè, ẹ̀yin kan á máa sọ wípé ẹ ti náwó náwó náwó, ó ti sun yín. Ǹjẹ́ orílẹ̀-èdè ṣé nǹkan tí wọ́n ń gbà lọ́jọ́ kan ni? Béèrè tí mò ń bi yín nìyẹn, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ẹ má jẹ́ kó sún wa, ẹ má jẹ́ kó rẹ̀ wá. Àwa tá wà lọ́wọ́ ìsàlẹ̀ ń bíbáyìí náà, ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ làwa náà ń dojúkọ. Ṣùgbọ́n àwa ń sọ wípé iṣẹ́ ta ti gbé dání sẹ́, àní sẹ́ àfi tí a bá yọrí ẹ̀. Nítorí pé àwa ọmọ Yorùbá, ibi tó bá jẹ́ òótọ́ a kì í fẹ́ ká náwó síbẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹnìkan ló ní ká wá donate owó kan pé wọ́n fẹ́ renovate àwọn ibì kan, ó máa yá wa lára, tàbí a fẹ́ fowó ṣe patí. Bí ilẹ̀ Yorùbá ṣe tó, bí Yorùbá ṣe ní àwọn ọmọ tí wọ́n kàwé tó, ó yà mí lẹ́nu wípé kò sí ilé iṣẹ́, kò sí anything. Ṣùgbọ́n àwọn àgbààgbà tí wọ́n pera wọn níránṣẹ́ Ọlọ́run, wọ́n á sọ fún yín pé ká wá máa donate billions of naira. Ẹ wo eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́, billions of naira, almost 30 billion naira láti fi renovate church. Àwa ń sọ̀rọ̀ Yorùbá nation tó máa save wa, tó máa jẹ́ kí ṣọ́ọ̀ṣì gan wà láàyè. Nítorí pé táwọn ará ibi bá dé, kò sí nǹkan tó ń jẹ́ ṣọ́ọ̀ṣì mọ́. Ohun tó sì lè jẹ́ kí ṣọ́ọ̀ṣì yẹn exist, òun là ń béèrè lọ́gọ́ yín. No support, no anything. Ǹjẹ́ a mọ̀ wípé òmìnira òun ṣe ọ̀fẹ́? Ọ̀rọ̀ tá à ń sọ lálẹ́ kò ń ṣe ọ̀rọ̀ pé bóyá ọ̀rọ̀ èèyàn ń tako religion. Bọ̀ ohun tó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa, a gbọ́dọ̀ máa fẹnu kàn, a gbọ́dọ̀ máa fẹnu bà. Nítorí pé ibi tí wọ́n fẹ́ fi owó renovate yẹn, Ọlọ́run ní jẹ́ kí a rí wàhálà nílẹ̀ Yorùbá o. Táwọn ará ibi bàbá dé, ṣé wọ́n fẹ́ mọ̀ bóyá wọ́n ṣe renovate ibì kan? Bí ọmọ Yorùbá bá ṣe kàwé tó, kò sí ilé iṣẹ́. Àwọn àgbààgbà tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n jẹ́ general overseer, wọn ò ní kí àwọn ènìyàn dáwó kí wọ́n fi kọ́lé iṣẹ́. Ṣùgbọ́n a lè dá 30 billion láti fi just renovate ni o, kò ń ṣe pé wọ́n ṣẹ̀fẹ̀ kọ́ o, just pé kákọ̀ tó fi touch ẹ̀.
ẹ̀yin ọmọ Yorùbá ẹ náwó yín sí ọ̀nà tó tọ́. A ní kéèyàn má sin Ọlọ́run, a ní kéèyàn má lọ ilé ìjọsìn, a ní kéèyàn má lọ mọ́ṣáláṣí, bẹ́ẹ̀ ni a ní kéèyàn má ṣe ìṣẹ̀ṣe. Ẹ̀sìn tó bá wu olúkálùkù lè ṣe. Ẹ̀sìn tó bá wu olúkálùkù ni. Kò ń ṣe by force pé dandan o gbọ́dọ̀ lọ ṣe ìṣẹ̀ṣe. Kò ń ṣe by force pé dandan o gbọ́dọ̀ ṣe kìrìsìtẹ́nì. Kò ń ṣe by force pé dandan o gbọ́dọ̀ ṣe muslim. Ṣe ilé tó bá wù ẹ́ ní, ṣe ẹ̀sìn tó bá wù ẹ́. Ṣùgbọ́n ṣé à ń náwó wa sí ọ̀nà tó tọ́? Ṣé ìṣe pátí là ń fowó ṣe kiri? Ṣé ìṣe owó wípé à ń dáwó aláṣọ ẹgbẹ́ kìíní kan? Ṣé ìṣe àwọn kan yẹn là ń fowó ṣe kiri? Ogun dẹ̀ yí ọmọ Yorùbá kiri. Ǹjẹ́ àwọn ọmọ táwa wá kú sílé ìwé nínú orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́, ṣé wọ́n safe mọ́? Nígbà tí bandit ti ń wọnú ilé ìwé ńsìn, tí wọ́n ti ń kọ́ àwọn ọmọ primary school. Tí wọ́n ti ń kọ́ àwọn ọmọ primary school. Mo wo fídíò yẹn bí ìṣẹ́jú bíi mélòó kan sẹ́yìn sí, ẹ̀rù bà mí. Wọ́n wá gbé agbárí èèyàn, wọ́n wá gbé sọ́wọ́ àwọn ọmọ primary school yẹn. Wọ́n wá ń pe àwọn òbí wọn lé. A dẹ̀ sì ń sọ wípé pátí la fẹ́ máa fowó ṣe kiri. Ta ló ra Yorùbá níyè náà? Ta ló sọ wá dé bí a ṣe dà? Àwa kan a sì ń lépa 2027. Àwa kan ń ṣe pátí kiri. Àwa kan contribute owó tó fẹ́ fi renovate ìjọ kiri. Mo sorry. Mo sorry. Kó má lọ dé stage tó jẹ́ pé kọ́kọ́rọ́ mọ́tò 500 million tó lọ rà tó ń wà kiri, àbí mọ́tò 200 million tó bá máa tó stage kan, o ò ní lè dúró mú kọ́kọ́rọ́ ẹ̀. À ń kégbe ń sìn, gbogbo yín dákẹ́. Àwọn ọba tí wọ́n ti lé kúrò ní ẹ̀rín ìlú ní Kwara State ní Ìfẹ́lódùn local government, mélòó nú wọn ló lè dúró mú dúkìá tí wọ́n ní? Ìgbà tá à ń pariwo fún wọn gbà yẹn, wọ́n ní ẹnu wa rùn. Mélòó nú wọn sìn ló lè dúró mú property wọn? Ṣe rí ohun tó délẹ̀ yìí, tí ẹ̀yin ọba tẹ́ bá kọ̀ láti tì wá lẹ́yìn, tí ẹ bá kọ̀ láti fọwọ́ gbáyà yìí pé kí olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà
kó wá dáàbò bo ilẹ̀ Yorùbá. A ní pìtì yín nígbà tí pìtìpìtì bá bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ sí yín. Sáǹpù ìkànnì tó ti ń ṣẹlẹ̀ ní Kwara yẹn, nítorí pé nínú ìwádìí wa a gbọ́ a ṣe ìwádìí lẹ́nu àwọn ọmọ ìlú yẹn, àwọn ọmọ ìlú tí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ti ṣẹlẹ̀, tí wọ́n sọ wípé àwọn ọba yẹn gangan lálábọ̀dé, wípé láti ilẹ̀ tí wọ́n bá mú Fúlàní tó ń jíyàn gbé tó ń dẹran jẹko, wọn náà ọba yẹn látún máa tọ́ka wọn pé kán lọ máa mú àwọn ọmọ ìlú tán mú bandit. Wọ́n ní ẹni tí wọ́n dẹ̀ mú tó jẹ́ bandit á dẹ̀ máa rìn kiri ìgboro, but àwọn tán mú ẹni tó mú bandit wọ́n á lọ là á mọ́sẹ̀lì. Ẹ̀yin ọba tẹ́ sì ń ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá, ẹ má wọrí o, bandit ń bọ̀ wá kanlẹ̀kùn yín. Tí ẹ bá kọ̀ láti tiwọ́ sí ìwé agreement lẹ́ẹ̀rín ẹ̀ àti olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà, ìbá ṣe wò kí pálásì ṣe rẹwà tó nílẹ̀ Yorùbá, bandit ń bọ̀ wá kanlẹ̀kùn ẹ̀, ó ń bọ̀ wá kanlẹ̀kùn géètì ààfin ẹ̀. Kọ́sà ń sọ báyìí, ẹ̀yin ọba kan tẹ lórúkọ mi ní dárúkọ yín, tẹ lórúkọ dáadáa nílẹ̀ Yorùbá, ó ti jẹ́ àwọn olólùfẹ́ wa. Wọ́n ń sọ báyìí, ẹ sì fẹ́ máa dìbò olóyè Adéyẹmọ, ẹ fẹ́ máa dọwọ́ rú, ẹ fẹ́ accept, ẹ fẹ́ máa dọwọ́ rú. Bí ìbá ṣe wù ẹ́, ohun tí security tí ìbá wù ẹ́ kó kó sí àòfin, tí bandit bá ti wọ àòfin ẹ̀, wàá mọ̀ pé Bájínátù tó wà lọ́wọ́ bandit kò sí lọ́wọ́ àwọn security àòfin ẹ̀. Bẹ́ẹ̀ ni, màá dẹ̀ sọ àṣírí kan fún yín lálẹ́ tí mo tẹ̀ tí máa ń sọ. Lẹ́yìn olóyè Ìgbòho Òòṣà, kò sẹ́ni tí Ọlọ́run fi iṣẹ́ náà rán o. Àfiwọ́ tó bá fẹ́ dì sí fara ẹ̀, ẹni tí Ọlọ́run fi iṣẹ́ náà rán òun ni Adéyẹmọ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba dámì. Kò sí ẹni náà tí Ọlọ́run fi iṣẹ́ náà rán lákòókò yìí o, torí pé wọ́n ní àwọn alágbára nílẹ̀ Yorùbá tí wọ́n ti kú tipẹ́, wọ́n náà wọn ló parapọ̀ tí wọ́n dìde tán gbé àwọ̀ olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ̀ láti wá gbèjà Yorùbá. Ṣùgbọ́n èyí tí ó fi yẹ kí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá kẹ́kí bàbá yìí lẹ́yìn, ìṣubú bàbá yìí lẹ́ ń wá kiri. Kí ló dé? Ìṣubú olóyè lẹ́ ń wá kiri, olóyè ò dẹ̀ lè ṣubú o. Bẹ́ẹ̀ ni, ẹ̀ ń tanra yín ni, olóyè ò lè ṣubú. Àfọ̀bá tí ò bá ní dúró nínú ìlú ẹ̀ nìkan ló wá kù, torí pé sáǹpù nílé tó ń ṣẹlẹ̀ ní Ìfẹ́lódùn local government ní ìpínlẹ̀ Kwara lọ́wọ́lọ́wọ́. So tá bá máa ṣírò Ìlọrin mọ́ ìlú márùn-ún tí wọ́n ní wọ́n ti gbà báyìí ní Ìfẹ́lódùn local government, ó máa jẹ́ ìlú 6 bẹ́yẹn ní Kwara State tí àwọn ará ibi báyìí ti gbà. Ǹjẹ́ ó wá yẹ ká wá lajú wa kalẹ̀ kí
wọ́n máa pa ọmọ ìran ọmọ aládé, ìran ọmọ Yorùbá. Tàbí kí gbogbo wa sowọ́ papọ̀ ká ṣe no sí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi ipá tán fi so wá papọ̀. Bọ̀dá wa Ìbà Gani Adams láìfù àwọn ọmọ Yorùbá tí ẹ fi ń ṣeré yìí, ọ̀dà mi ò ní bú yín o, ṣùgbọ́n ó kù yín ó kù Ọlọ́run. Ó kù yín ó kù Ọlọ́run. Àfi gbogbo ohun tí ẹ lọ jókòó sórí afẹ́fẹ́ tẹ̀ ń sọ kiri, àdàbí tó bá jẹ́ wípé bẹ́ẹ̀ náà ló ṣe rí. Àdàbí tó bá jẹ́ wípé bẹ́ẹ̀ náà ló ṣe rí. Ó kù yín ó kù Ọlọ́run o. Bẹ́ẹ̀ ni. Àfàyín lé kóòtù Ọlọ́run lọ́wọ́. Ẹ̀yin tí bàbá onírùngbọ̀n funfun náà tí wọ́n wá láti Kwara, ó ti yé wọn tó yé. Ó kù yín náà ó kù Ọlọ́run. Àdàbí tó bá jẹ́ pé jẹun epo olóyè Ìgbòho Òòṣà àbí tá ẹ̀ mọ́mi lílẹ̀, àdàbí bẹ́ẹ̀ nìkan. Torí pé mi mọ̀ kan tó lóye gbà lọ́wọ́ yín. After ìgbà tẹ́ fraud tán, torí pé àṣírí yín fẹ́ tú, ẹ wá bẹ̀rẹ̀ àwọn ìgbésẹ̀ tí ó tọ̀nà. Ẹ̀ ń wá bẹ́ ṣe máa ti Yorùbá nation ṣubú. Ọlọ́run ò dẹ̀ ní fún yín ṣe. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run ò ní fún yín ṣe. Ẹ̀yin ni ojú máa tì lẹ́yìn kẹyìn ohun gbogbo. Ẹ̀yin ni ojú máa tì. Torí pé ẹ̀kọ́ ti fojú múmu hàn wípé ọ̀tá ni yín. Ẹ kò farapamọ́ sẹ́ẹ̀rin wa ní láti lẹ̀. Fact, probability gan pé ẹ mọ̀ pa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílé olóyè Ìgbòho gan zero ni, pẹ̀lú gbogbo àwọn ìwà tí ẹ wù náà. Ó fi hàn wípé kì í ṣe ẹni tí èèyàn ń fọkàn tán pẹ̀lú bẹ́ẹ̀ ṣe jẹ́ àgbàlagbà tó. Àṣẹ onú tájá rí kájá tó máa gbó, ajá ò dédé ń gbó. Bẹ́ẹ̀ ni, ajá ò dédé gbó. Ó ní ohun tí ajá rí kájá tó máa gbó. Ṣùgbọ́n bí ẹ fẹ́ bí ẹ kọ́ o, orílẹ̀-èdè lè ohun tí Ọlọ́run ọba mi tó ti kọ kalẹ̀ ni. Àdélẹ̀ lérí o. Ẹ̀bẹ̀ tí màá kọ́ máa bẹ ẹ̀yin olólùfẹ́ wa ni pé ẹ má jẹ́ kó sún wa, ẹ má jẹ́ kó rẹ̀ wá. Bẹ́ẹ̀ ni, ẹ má tẹ̀lé àwọn ẹlẹ́tàn mọ́. Àtọ̀wọ́n kan tí wọ́n ń ka ní òsèké tán náà wọ́n ti gba orílẹ̀-èdè. Tí wọ́n dẹ̀ ń pa ọmọ Yorùbá every day by day. Ẹ jẹ́ ká tò sí ojú ọ̀nà. Ìlú Nàìjíríà
ìlú Fúlàní ó jẹ́ ìlú tí a lè pè ní ìlú mùjẹ̀mùjẹ̀, ìlú tí ò náànú, ẹja parapọ̀ nítorí pé ẹni kan parapọ̀ wọ́n mọ́lé. ẹja parapọ̀ àwa ọmọ Yorùbá. ẹja parapọ̀ àwa ọmọ Yorùbá. ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láti Kwara, Kogi, Edo State, Ondo State, Ọ̀yọ́ State, Èkìtì State, Ọ̀ṣun State, including Lagos State, kò síbi tó safe mọ́ o, kò síbi tó safe mọ́. ìwọ tó dẹ̀ ní bílíọ̀n tí o lè fi yọ ọmọ Yorùbá kó lóko ẹrú, màá bẹ̀ ẹ́ ní, màá rọ̀ ẹ́ ní o. tí a bá gba Yorùbá nation tán, ẹ lè lọ máa donate owó síbi tó bá wù yín o, ẹ lè lọ máa donate owó sí ṣọ́ọ̀ṣì, ẹ lè lọ máa donate sí mọ́ṣáláṣí, ṣùgbọ́n ohun tá à ń sọ fún yín ni pé lé àkókò tí a ṣì wà yìí kì í ṣe àkókò tí ó yẹ ká lọ máa fi owó ṣe àwọn nǹkan tí ò necessary. ogun yí wa ká, à ń donate owó kiri síbi tí ò tọ́. ogun yí wa ká, à ń fowó ṣe patí kiri. ta la wá wá kó wá gba ẹ̀mí àtiwọ́? ta ló máa gbà wá? tí ò sí ẹnì kankan tó ń bọ̀ láti ibi kankan wá gbà wá, àwa la máa gbára wá. àwa fúnra wa ni a máa gbára wá, tí ò sí anybody tó ń bọ̀ láti ibi kankan wá gbà wá. lẹ́ẹ̀kan sí, èní ni ọjọ́ 12 nínú oṣù kẹjọ ọdún ìyá 2025. a ní a gbọ́dọ̀ lajúlẹ̀ kí wọ́n máa pa ọmọ Yorùbá. àwa ọmọ Yorùbá ẹ̀já gbé ìgbésẹ̀. ogun ìtàjẹ̀sílẹ̀ ó ti pọ̀ jù. ogun ìfẹ̀mí ọmọ Yorùbá, ìfẹ̀mí wọn ṣòfò ó ti pọ̀ jù. àti ẹ̀jẹ̀ ọ̀dọ́. kò tiẹ̀ sí kankan tó wá sèfù mọ́. lẹ́ẹ̀kan sí, ẹ ràn wá lọ́wọ́, ẹ ràn wá lọ́wọ́ o, ìrànlọ́wọ́ yín ni a nílò, nítorí pé mídíà tí à ń lò yìí náà ara agbára, ìjà agbára náà ni. tí ẹ bá wo generation tí a wà yìí, ẹ rí i pé
mídíà ti tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí. In the whole world ń sìn kò síbi tí wọ́n ti ń lo mídíà. Mídíà máa expose many things. Tó túmọ̀ sí pé mídíà gan ni ohun àkọ́kọ́ tí a kọ́kọ́ máa lò fún ìrìnàjò yìí. Òun ló ṣe ń ṣe mí láàánú fún àwọn ọ̀pọ̀lọpọ̀ mídíà tí àìjọjọ bẹ̀rẹ̀ ìrìnàjò yìí tí wọ́n ti yàbàrà. Ó dà pé ó ti sún wọn. Òun ló ṣe máa ń ṣe mí láàánú. Mídíà is the first thing fún ìrìnàjò tá a gbé dání. Nítorí pé ní ayé ojú dúdú ni wọ́n ti kó ní àwọn òyìnbó ni wọ́n ti wá fi nǹkan tí ó tó nǹkan tó ti wá fi deceive àwọn bàbá wa. Ṣùgbọ́n ní àkókò tí a wà yìí ojú ti là. Àwọn àṣírí kan tí wọ́n á jáde síta. Àwọn àṣírí kan ti ń tú tó di pé mídíà náà ló ń tú gbogbo ẹ̀. Tẹ́ bá ṣe nǹkan bí báyìí lénìí kẹ́ tó mọ̀ mídíà ti gbé. Kò síbi tẹ́ ti ṣe nǹkan sìn tí mídíà ti gbé kíákíá. Bí ó ní ẹni wàhálà kọ́kọ́ tó ń ṣẹlẹ̀ báyìí nínú Nàìjíríà báyìí mídíà ni first thing tá a pìkẹ́. Dẹ̀ lè expect mídíà ìjọba radio station ìjọba kó gbé. Lè expect ẹ̀. Àwọn kan tó bá máa favour ìjọba ní rédíò tí wọ́n máa gbé. So akí ẹ̀yin olólùfẹ́ wa o lẹ́ẹ̀kan sí ẹ ràn wá lọ́wọ́ ibi tí ẹ ti ń mú owó náà mo gbàládùra pé Ọlọ́run bá mi fi ọ̀pọ̀lọpọ̀ rọ́pò. Ní sílẹ̀ tẹ o ní ṣìrìn ní sọ gbogbo nǹkan tó ń dùn mọ́ inú ní sọnù akínyín. Ẹ ṣé gan ni ẹ kú àtìlẹ́yìn wa. Koiki Media will bring the world closer to your doorstep. Ní kòpẹ́kòpẹ́ a máa mú ètò wá sí ìdánudúró. Àtúnsọ yìí náà o ẹ̀yin ọba ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá tí ó bá pẹ́ yín kẹ́ tó pe olóyè Ìgbòho kẹ́ tó fọwọ́ sí gbogbo àwọn ìwé tó bá yẹ kẹ́ fọwọ́ sí. Àjọ Fúlàní àjọ kan wà lábùkù ni. Kódà àtúwá kàn yín gan ju àwa gan lọ. Ṣùgbọ́n kó má bàa rí bẹ́ẹ̀. Ẹ ṣe ohun tó tọ́ kẹ́ ṣe ohun tó yẹ. Kó má di pé ká má bàa jagun bí ẹrú. Tí a bá dẹ̀ ní jagun bí ẹrú ó máa wá láti ọwọ́ yín. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí o. A kí olùdásílẹ̀ ìkànnì Mr. Ọláyọmí Koiki Media bí wọ́n ṣe ń ṣe takuntakun méje ohun yàyà mẹ́fà. Mo gbàládùra pé àní wá wọn tí o. Wọn ò ní fi ẹ̀jẹ̀ ọmọ wọn ò ní fi tẹ̀lé ilẹ̀ Yorùbá o. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan wọn tí wọ́n rí tó ń dùn wọ́n nú kò ní jẹ́ ìbànújẹ́ fún wọn o. Àrí wọn pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n kú àdúró tì wá. Ẹ ṣé gan ni o. Ẹ tẹ́ ti darapọ̀ mọ́ wa tẹ́ bá wa share tẹ́ bá wa like ẹ ṣé gan ni. A lè wọ́n àyín tì. Ó dàárọ̀.